Gbogbo ọmọ Yorùbá, ọ̀rọ̀ rẹ o, eléyìí ó lágbára. Gbogbo wa náà ni a gbọ́ nípa ikú ọmọdékùnrin yìí tí gbogbo ayé mọ̀ sí Destiny Boy. Ó mà ṣe o. Àdúrà wa ni wípé may his gentle soul keep resting in perfect peace. Now, oríṣiríṣi ló ń lọ lórí ọ̀rọ̀ ọmọdé yìí lẹ́yìn tí ọmọdé yìí ti láwọn òbí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí. Ìyá àti bàbá ẹ̀, àwòrán wọn náà lẹ̀ ń wò yìí. Wọ́n jáde, wọ́n ní pé ìyà pé látìgbà tí ọmọ yìí ti kú pé ìyà yẹn pọ̀. Wọ́n ń jẹ ìyà. That is to say, nígbà tí ọmọ yẹn wà láyé, ọmọ yẹn ó ń tọ́jú wọn. Ó ń tọ́jú wọn. Destiny Boy, orúkọ ẹ̀ gangan máa jẹ́ Afeez Adesina. Gbogbo wa náà la mọ̀ ń pa bí ọmọ yìí tó ṣe di olókìkí. Actually, Afro Fuji ni ó ń kọ. Ṣùgbọ́n nígbà tí ọmọ yìí ó jáde pẹ̀lú orin Kiss Daniel kan tó remix ẹ̀, title orin Kiss Daniel yẹn, that was One Ticket. See baby, if you want to live Obi go live, ó ṣàkọrin Fuji pattern. From there, Destiny Boy, àwọn èèyàn gba tí wọ́n pé tatu leléyìí, superstar. Ẹ dẹ̀ mọ̀ ní Nàìjíríà, anything tó fi lè mú ẹ blow, owó dé. Most especially tó bá jẹ́ musician, owó dé. Pé o ti blow lásán. So at the end of the day, ó ń take care àwọn family. Gbogbo ẹ̀ ń lọ dédé. Not until ọmọ yìí ó kú, ó jẹ́ Ọlọ́run nípè. Now, according to information ta gather, ó kú at the age of 22 years. Má ṣe o. And then that means he was born in the month of May. Yes, that's the 5th month. May 24, 2006. So then, ìgbà tó kú ní January 2026. That was at the age of 22. Ó mà ṣe o. Now, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jáde síta oríṣiríṣi náà sọ pé ó join ní cult ni, ó lọ ṣògùn owó ní oríṣiríṣi. But at the end of the day, information result tí ó jáde nígbà tó ń ṣe autopsy, result tó jáde lórí ọmọ ẹ̀ ó yàtọ̀ sí gbogbo nǹkan táwọn èèyàn sọ o. No. Ó yàtọ̀ sí gbogbo àwọn rumors tí àwọn èèyàn tí wọ́n ń gbé kiri. Because according to the official autopsy report tí wọ́n release lẹ́yìn tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe investigation wọn, wọ́n ní the immediate cause of his spying was aspiration pneumonitis, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń pè. This is a serious lung condition that happens when substances such as vomit or stomach content enter the lungs, causing severe inflammation and making it difficult to breathe. And then, meanwhile, the toxicology report found harmful level of tramadol and methamphetamine in Destiny Boy's body. So nǹkan tí kìíní try àti sọ sí ni pé much of this tramadol intake. Then the pathologist concluded that the lungs injury was associated with the injection of some substance tí wọ́n inject sí lára. I don't know why something like that was done, why he did something like that while alive.
but at the end of the day tẹ́ ẹ bá wò dáadáa wọ́n ní nǹkan tí ó fà á nìyẹn o. Bẹ́ẹ̀ ni kò yé yín gẹ́gẹ́ bí àwọn àbájáde àyẹ̀wò ara ẹ̀ ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní autopsy tí àwọn aláṣẹ tí wọ́n tú jáde tí wọ́n tú síta wọ́n ní ìdí pàtàkì nǹkan tó fa ikú Destiny òun ni àìlera ẹ̀dọ̀fóró tó ṣẹlẹ̀ lẹ́yìn tí ohun tó jáde láti inú ikùn ẹ̀ ó wọ ẹ̀dọ̀fóró ẹ̀. Meanwhile àwọn dókítà ní àwọn doctor wọ́n tún ní pé tramadol àti methamphetamine ó wà nínú ara ẹ̀ ní gbogbo time yẹn gbogbo àwọn nǹkan yìí òun ló fa ikú tó pa ọmọdé yìí. Now àwọn èèyàn get to know that nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ́ ibi tá à ń lọ kọ́ yẹn o. Àwọn oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ lẹ́yìn yẹn lọ́wọ́ yìí àwọn òbí ẹ̀ wọ́n jáde láìpẹ́ yìí àwọn òbí Destiny wọ́n ní pé láti ìgbà tí ọmọ yìí ti kú pé ìyà jẹ àwọn according to nǹkan tó ń sọ. Wọ́n ní pé fóònù ẹ̀ up till now àwọn ò tí ì rí fóònù ẹ̀ ṣí wọn ò tí ì rí fóònù Destiny boy ṣí pé at least báwọn ti ẹ̀ believe pé táwọn bá rí fóònù ẹ̀ ṣí owó á jáde àwọn á rówó. Wọ́n náà ti gbé lọ sóríṣiríṣi kò síbi táwọn ti gbé dé to the extent ìyá yẹn òun náà lẹ́ ń wò yìí ó lóun àwọn ti gbé lọ sí computer village pé wọn ò rí ṣí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé kí ló lè fà á tẹ́ pé wọn ò lè rí ṣí. Wọ́n ní pé because gbogbo password ó ti change password lẹ́yìn tí ìyàwó ẹ̀ as in ìyàwó tó fẹ́ ó lọ withdraw owó nínú àkáǹtì ẹ̀ láì sọ fún. That was when he was alive. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sọ pé pé kí ló lè fà á tó fi jẹ́ pé ẹ̀ ní lè rí fóònù ṣí up till now. So in case tó yẹ pé ẹ̀yin ẹ wà ní ipò tó yẹ pé ẹ lè kọ́ wọn bọ́n ṣe lè ṣí láti ìgbà tán ló ti kú till date wọn ò rí fóònù ṣí o. The phone is like about iPhone 14 or so. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé òkè ẹ má wọrí a lè ṣí. Àwọn kan wò pé ẹdún náà pé ṣé tí ẹ bá rí fóònù yẹn ṣiṣẹ́ yẹn ò lè wá nǹkan míì ṣe ni. Àfi k'Ọlọ́run kó ṣàánú wa at least kan tí ẹ kọ́kọ́ rí fóònù yẹn ṣí ná that's nǹkan tí advice táwọn ajá máa tún sọ nìyẹn kan rí fóònù ṣí bọ́ kí ló lè fà tí fóònù yẹn ò ṣe lè wà ní wọn ò ṣe lè rí fóònù yẹn ṣí till now. So bàbá àti ìyá ẹ̀ àwọn ni wọ́n complain àwọn èèyàn wá gbé jáde pé ẹ wò kí ni kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe. Ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ rẹ o kí lẹ rí sí ọ̀rọ̀ tó ń lọ yìí kí lẹ rò pé wọ́n ní láti ṣe. Ìyá ẹ̀ náà ló ń sọ̀rọ̀ tí gbogbo yín rí àwòrán wọn lẹ̀ ń rí yẹn bàbá wọn náà nìyẹn. Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí wa má ṣe o eléyìí ó lágbára. Ọmọ Yorùbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ń jú níyàn bẹ́ẹ̀ ni ẹnìkan ló mọ̀ ẹ jẹ́ ń gbọ́ kọ́mẹ̀ntì lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì ó tún dọjọ́ mi o ọjọ́ rẹ mo ní ó dàbọ̀.